Ariwo ọ̀pẹ tó ń fi gbàgò ṣẹ̀sín bó pẹ́ bóyá òun gan á dàgbé lẹ́yìn. Màrìwò ọ̀pẹ tó ń fi gbàgò ṣẹ̀sín bó pẹ́ bóyá òun gan á dàgbé lẹ́yìn. Ìyàn burú afájá o, àlọ́ àṣejù bàbá òjò. Ọ̀gẹ̀dẹ̀ dé pàdó tán ó wá ń ṣe bí egúngún. Èèyàn tó ń bú ni lọ́lẹ̀ kò kú mọ́ ohun tó ń ṣe ní this life. Nígbà tí mo sọ wọ́n ní Tòkunbọ̀ my son, wọ́n ní ṣé mo fẹ́ gbọ́, wọ́n ní Barryshowkey, mo sì insist àdàbí tó bá jẹ́ wípé mo fi kún olókù, mo fi jọ́ gbèǹde àlùkìyámọ̀ tèmi gan ni mo fi búra. Orí live program ni mo wà yìí, ẹ máa gbọ́ sà, ẹ máa gbọ́ ẹ béèrè ọ̀rọ̀ ni. Even by allowing you to talk torí bí o jẹ́ tí ìsọ topic ta fẹ́ sọ gan, but mo ní láti respect yín, but ẹ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ délẹ̀ tẹ́ bá tiẹ̀ máa fèsì sí. Now mo ní wọ́n ní Barryshowkey ti ń gbé ọ̀dọ̀ àwọn káwọn tó mọ̀ wípé ọmọ àwọn ni. Mo ní dáàdì mi understand bí báwo. Wọ́n nígbà tó ń gbọ́dọ̀ àwọn títí àwọn àwòrán ẹgbẹ́ à báwo ni ọmọ kan tiẹ̀ sí máa gbé ọ̀dọ̀ àwọn tí àwọn ò ní mọ àwọn òbí ẹ̀ pé ẹ sọ pé káwọn òbí ọmọ yìí kí wọ́n wá rí mi o. Wọ́n níjọ́ táwọn dẹ̀ ń sọ yìí ìyá ẹ̀ ló wá. Wọ́n nígbà tí ìyá ẹ̀ dẹ̀ wá wọ́n ní ìyá Wálé ti dé o. Wọ́n ní àwọn nípa àwọn ń bọ̀ pé kó jókòó sí sitting room. Wọ́n ní àwọn dẹ̀ ń bọ̀. Àwọn nígbà ẹ pẹ̀lẹ́ máa o. Wọ́n ní ẹni yẹn lo nǹkan dúdú ó gbé ìborùn ó fi cover ojú. Wọ́n ní báwọn ṣe ń bọ̀ bá gbẹ pẹ̀lẹ́ máa o. Wọ́n ní ó ní ẹjọ́ ẹ bá mute, àwọn èèyàn sọ pé kẹ́ mute. Àwọn tí ò bá tí mute Ọ̀túnba yìí náà mute náà ẹjọ́ so that tẹ bá fẹ́ respond ẹ máa hàn mute. So wọ́n ní àwọn dẹ̀ sọ pé ẹ pẹ̀lẹ́ o ẹ bá bínú pẹ́jọ́ kò wọ́n ló ní ọlá. Wọ́n ní àwọn shock pé because mo ní ọlá bíi ti báwo. Wọ́n ní àwọn tí àwọn bá ti ń déètì rí pé àwọn ló máa ń lo orúkọ yẹn fáwọn bí ọlá. Mo ní ọlá mo ní ẹ wọ́n ní àwọn níta ní ẹnì wọ́n ló dẹ̀ sí ìborùn yẹn pé kó wojú yìí dáadáa àbíbá nìyí o. Wọ́n náà wọ́n ní àbíbá wọ́n ló ní pé àbíbá jọ́sí níbi báyìí níbi táwọn ti lọ ṣeré. Wọ́n ní tí mo mọ̀ pé àwọn táwọn jó lórin gbogbo ibi táwọn bá ti lọ nígbà yẹn gbogbo obìnrin tó bá fáwọn náà òun làwọn máa kọlù. Mo ní òun lágbájẹ́ lọ. Wọ́n ní àwọn rí pé àbíbá wọ́n nígbà tó describe ẹ̀ àwọn ní àbíbá ìwọ nìyí. Wọ́n ló ní yes èmi ni o. Oyún tó fún mi ọmọ eré tó bá mi ṣe ń jọ́ náà tí mo ní oyún ọmọ náà ló wálé yìí o. Ọmọ wálé o bàbá ẹ̀ ní o. Wọ́n láwọn ní ọmọ wo ló wálé. Wọ́n náà lọ́mọ wálé là bàbá ẹ̀. Àmọ́díṣẹ́ bẹ́ẹ̀ lọ́mọ ṣe ń wálé bàbá ẹ̀. Wọ́n ló yà wọ́n lẹ́nu. Wọ́n ní àwọn wá wò báyìí pé ókè tó bá jẹ́ wípé tòótọ́ àwọn ni àwọn mọ̀ nǹkan táwọn máa ṣe. Wọ́n náà wọ́n dẹ̀ ṣe secret test. Bí wọ́n ṣe ń sọ fún mi òlélẹ́yìí mo fi àlùkùránì tó tóbi jù búra. Wọ́n nígbà táwọn ṣe secret test wọ́n náà wọ́n rí pé nítòótọ́ ọmọ àwọn ni Wálé. Mo ní eléyìí mà tún lágbára o. Wọ́n náà wọ́n rí pé yes ọmọ àwọn ni. Wọ́n ní kí lè bá a mọ̀ wọ́n náà wọ́n ti mú Wálé lọ sílé kọ̀lẹ́ntì. Bí wọ́n ṣe ń sọ ohun nìyẹn pé ṣé mo rí pé kọ̀lẹ́ntì fi bú àwọn rí. Wọ́n náà wọ́n mú Wálé lọ pé sódìrí ọmọ àwọn ti ní ọmọ tó ń kọrin o pé ẹ̀jẹ̀ àwọn ni o. Ara àwọn eré tí àwọn ṣe ń ta pé àwọn kò mọ̀ pé ọmọ ló ti wáyé o ìgbà kan o. Wọ́n náà wọ́n dẹ̀ prove ẹ̀ fún. That was what he told me. Wọ́n ní ṣùgbọ́n àwọn ò rírú ọmọ bẹ́ẹ̀ rí pé Wálé ò fìbí kankan mú ìwà àwọn pé gbogbo ìwà tó mú pátápátá ìwà yẹ́ ẹ̀ ni.
torí ẹ̀ lágídí gan ìyẹ́ ẹ̀ dẹ̀ proud. Mo ní eléyìí mà tún lágbára o. Wọ́n ní so wọ́n ní táwọn èèyàn bá ń sọ kí n má àwọn sọ o pé ọmọ àwọn ni o. Láti jọ́ bí Wálé ṣe súnmọ́ mi tó gbogbo nǹkan tó ṣe fún mi láì jẹ́ nǹkan tó da nǹkan tó jẹ́ láburú èmi kọ́ ló yẹ kí n máa sọ gbogbo eléyìí tí ò bá rí bẹ́ẹ̀. And gbogbo ọjọ́ tí mo dẹ̀ fi ṣe nǹkan tí mo ṣe fún Wálé bí mo ṣe súnmọ́ tó mi ò ẹ́fà lánú mi sọ ọ̀rọ̀ ìfún rí. And the reason tí mi ò dẹ̀ ṣe sọ fún rí ó ní pé mi ò fẹ́ kó tún kó sí lórí torí gbogbo nǹkan téèyàn ò fi mú ọ̀rọ̀ Wálé tí èèyàn ò fi mú nǹkan kan lára Barrister òní Wálé ní. Ṣé ẹ yóò súnmọ́ Wálé tó mi ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Ṣé ẹ lọ́rọ̀ Wálé ọ̀rọ̀ ẹ̀ ní í ṣe pẹ̀lú spiritual whatever. Ṣé ẹ rí tí Wálé bá mọ títán sí tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kan tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fatafata tó bẹ̀rẹ̀ sí ní ṣe kínní tó bá dijọ́ kejì tẹ́ bá sọ fún Wálé pé Wálé tí orí ẹ burú ni gbogbo ọ̀rọ̀ tó ń sọ lánàá á nígbà wo ló ń sọ ẹyẹ máa parọ́ mọ́ òun ọ̀rọ̀ ẹ̀yin dúdú ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá nípa ọ̀rọ̀ yìí máa burú kẹ́ nípa máa ní ọ̀rọ̀ tó ń sọ ní gbangba lánàá tí gbogbo àwọn èèyàn tó kàn ń sọ̀rọ̀ fatafata wàláì tàláì Wálé máa deny bó ń sọ á nígbà wo ló ń sọ owó ọmọgbà tó ń sọ náà kí Wálé ò ti ṣe tán fún mi l'Amẹ́ríkà ìbàjẹ́ wo ni ò ti ṣe tán gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ṣe kínní fún Wálé tí bá ka nǹkan tí mo ṣe fún Wálé personally ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ ṣùgbọ́n nǹkan kankan àwọn àdánwò ara Wálé ni pé Wálé ríra ẹ̀ bí ìgbà tó jẹ́ wípé irú òkìkí Barrister ló náà ní ó ríra ẹ̀ bí ìgbà tó jẹ́ pé gbogbo tó bá ṣe ń dárúkọ Barrister yẹn ó ń kó wọ́n lórí Wálé ò rí Barrister báwa ṣe rí ó rí Barrister just like ordinary person gbogbo nǹkan tí wọ́n sọ yẹn pé ó máa ń sọ̀rọ̀ Barrister ní kí lorúkọ ẹ̀ in fairness ò fi parọ́ bọ̀ tó bá sọ tán sí bó ti bàjá kébì kan tó understand the kind of person tó jẹ́ pé kíní yìí kò kí ń ṣojú lásán torí ẹ̀ ló jẹ́ kí n yẹra tó bá sọ tán sí tẹ bá máa bí Wálé á máa ṣépè ní pé àwọn dúdú wípé wọ́n èdè òun ni torí pé òun sọ tọrọ ókè ó tọrọ wo ni tó sọ tẹ bá ní ó sọ kò ní rántí nǹkan tó sọ mọ́ á nígbà wo ló ń sọ wọ́n á dẹ̀ máa ń hun ọ̀rọ̀ wọ́n á máa hun ọ̀rọ̀ wọ́n á máa hun ọ̀rọ̀ wọ́n á máa hun ọ̀rọ̀ sóhun lẹ́sẹ̀. Ṣé ẹ ní gbogbo nǹkan tí Wálé sọ yìí táwọn èèyàn ń dábọ̀ gbàgbọ́ kíní kankan Wálé ò rí bí kankan o wàláì tàláì small láìla sí láwà Wálé ò rí bí anything at all kò rí bí anything o àwọn èèyàn ló ń rò wípé kíní kan báwo ló ṣe wàláì tàláì Wálé ò rí bóun ṣe nǹkan tí ò dáa tẹ bá sì tún interview ẹ̀ ní ọ̀la tẹlomi bá lọ interview ẹ̀ ní ọ̀la ń sìn another bomb ni ó tún gbé lẹ̀.